bí èèyàn bá gẹṣin nínú àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lásìkò yìí, ó dájú pé ẹṣin náà kò lè kọsẹ̀ láéláé o, tó sì jẹ́ pé níṣe ni àwọn gómìnà náà ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ olórí oko orílẹ̀-èdè yìí tó tún jẹ́ olórí wọn káfàtà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú èyí tí í ṣe ọjọ́ kẹtàléníogún nínú oṣù kẹrin ọdún yìí, the 23rd of April 2026, lórí ìlérí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe fún àti àṣẹ tó pa lórí ètò ìdìbò abẹ́lé ètò olóyìnbó ń pè ní primary election tó ń bọ̀ káàkiri ìpínlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. ẹ rántí wípé kùrùkẹrẹ ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ ó ti bẹ̀rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, bó sì tilẹ̀ jẹ́ pé àwọn ìpínlẹ̀ kan wà tí ò ní ṣètò ìdìbò gómìnà lọ́dún tó ń bọ̀ nítorí pé ètò ìdìbò tí wọn ó ti tà ṣe nítorí ọ̀rọ̀ ìdájọ́ ilé ẹjọ́, ṣùgbọ́n fẹ́ẹ̀ lójú ìpínlẹ̀ tí wọn ò ní tí ì ṣètò ìdìbò. Pàápàá àwọn tí wọn bá ṣètò ìdìbò gómìnà wọn yóò ṣètò ìdìbò àwọn aṣòfin níbẹ̀, tó sì jẹ́ pé ètò ìdìbò abẹ́lé tí wọn yóò fi yan àwọn olùdíje tó ń pè ní primary election inú oṣù karùn-ún tá a fẹ́ wọ̀ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Òun gan ni ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ẹgbẹ́ òṣèlú ni wọ́n fi sí. Eléyìí ló sì jẹ́ kí eré sísá kó ti bẹ̀rẹ̀ lórí báwọn olùdíje tí wọn yóò ṣe rí tíkẹ́ẹ̀tì gbà. Ṣá o ní ọ̀pọ̀ ìpínlẹ̀ níṣe ni àwọn alágbára olóṣèlú àti àwọn alẹ́nulọ́rọ̀ àti lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan di òṣèlú ni wọ́n ti ń bá ọ̀pọ̀ àwọn gómìnà forí gbárí o wípé àwọn ò lè gbà kó jẹ́ pé àwọn gómìnà ni yóò yan olùdíje tí yóò ṣojú àwọn nínú ìdìbò ọdún tó ń bọ̀. Eléyìí ló sì ti ń di fàákájà tó jẹ́ pé ó ti fẹ́ dá wàhálà àti ìyapa sílẹ̀ nínú ọ̀pọ̀ ìpínlẹ̀ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC. Ṣá o, ní báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dá sí ọ̀rọ̀ náà, ó sì ti pàṣẹ o, ó sì ti yanjú ọ̀rọ̀ èyí tí ó jẹ́ kí inú ọ̀pọ̀ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC kó máa dùn kọjá sísọ, kó sì tún máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú èyí, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bá gbogbo gómìnà ẹgbẹ́ òṣèlú APC ló bá wọn ṣe ìpàdé ní ilé ìjọba l'Àbújá ìtàn pè ní Aso Rock tàbí Aso Villa, tó yìí jẹ́ pé alága àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìyẹn gómìnà Uzodinma ti ìpínlẹ̀ Imo òun ló ṣíwájú àwọn gómìnà lọ sínú ìpàdé náà lẹ́yìn tí wọ́n jíròrò lórí ètò ìdìbò tó ń bọ̀, pàápàá ètò ìdìbò abẹ́lé tó ń bọ̀ nínú oṣù karùn-ún yìí. Gẹ́gẹ́ bí a ṣe sọ, ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ kó di mímọ̀ fún àwọn gómìnà náà pé àwọn náà ní olórí gbogbo ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn, àti pé ibi tí wọ́n bá lọ ní kí gbogbo ọmọ ẹgbẹ́ lọ, tó sì jẹ́ kí ó di mímọ̀ wípé láti àsìkò yìí lọ àwọn gómìnà ní kó lọ ṣàkóso ètò ìdìbò abẹ́lé náà. Ohun tó bá sì fẹ́ ìní káwọn ọmọ ẹgbẹ́ bá wọn fẹ́, èyí tó múnú àwọn gómìnà náà dùn tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi.